Aláròyé máa wí o. Ṣẹ́gun Olówó Òkèrè ẹlẹ́wọ̀n tí Adeleke tú sílẹ̀ ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn tuntun tí wọ́n fi kàn án. Ìròyìn tó gba ìgboro kan báyìí ni pé ọ̀kan lára àwọn ẹlẹ́wọ̀n tí gómìnà Adémọ́lá Adeleke tí ìpínlẹ̀ Ọ̀ṣun dáríjì tó sì pàṣẹ pé kí wọ́n tú sílẹ̀ ti tún padà sí ọgbà ẹ̀wọ̀n fún ẹ̀sùn olè jíjà tuntun. Ṣẹ́gun Olówó Òkèrè ọkùnrin ẹni ọdún 31 táwọn òbí ẹ̀ rawọ́ ẹ̀bẹ̀ síjọba àtàwọn ọmọ Nàìjíríà tó fi di pé ó gba òmìnira lọ́dún tó kọjá ní púpọ̀ àwọn èèyàn rò pé wọ́n tún mú fún ẹ̀sùn ìdigunjalè pàápàá lẹ́yìn táwọn oníròyìn kan gbé e pé ó tún ti jalè lẹ́yìn tó tẹ̀wọ̀n dé. Ṣùgbọ́n ọmọkùnrin náà ti ṣàlàyé pé Sunday Omisakin lẹni tí wọ́n ló padà sẹ́wọ̀n kì í ṣe òun Ṣẹ́gun ọmọ Olówó Òkèrè. Ó ní àlàáfíà lòun wà ní tòun o, ọ̀nà bóun ṣe fẹ́ tún ayé òun tò kóun sì máa ṣe dáadáa lòun wá. Ó wá rọ gbogbo ọmọ Nàìjíríà láti kọ etí ikún sí ìròyìn tí wọ́n ti fẹ̀sùn kan òun tó ń fò kiri báyìí. Ó ní ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn, orúkọ mi ni Ṣẹ́gun Olówó Òkèrè. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ẹ dá ìròyìn tó ń lọ kiri tí wọ́n ti fẹ̀sùn kàn mí ẹ dànù kí ẹ sì dá dúró kí ẹ sì bá mi gbé èyí tó jẹ́ gidi yìí káàkiri. Mo ń fi àkókò yìí bẹ̀ àwọn oníròyìn ilẹ̀ Nàìjíríà àtàwọn agbẹjọ́rò láti gbà mí, ẹ ràn mí lọ́wọ́ nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan ẹ̀sùn tí wọ́n torí ẹ̀ dájọ́ ikú fún mi ò ṣe é. Ó yà mí lẹ́nu nígbà tí ìròyìn yìí tún ń jáde kiri lóríṣiríṣi tí wọ́n ní wọ́n ti tún gbé mi wọ́n sì ti dá mi padà sọ́gbà ẹ̀wọ̀n láti lè wá èrò kún àwọn tó ń tẹ̀lé wọn lẹ́yìn. Ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé wọ́n ti sanwó fún yín ni ẹ jọ̀ọ́ ẹ dáwọ́ ẹ̀ dúró. Ẹ yé bà mí lórúkọ jẹ́, ẹ má bà iṣẹ́ àti ìgbésí ayé mi jẹ́, ẹ sì yé gbé fọ́tò mi kiri. Sunday Omisakin tí gómìnà pàṣẹ pé kí wọ́n tú sílẹ̀ pẹ̀lú àwọn 51 tèmi náà jẹ́ ọ̀kan lára wọn ni wọ́n tún mú, kì í ṣe èmi o. Sunday Omisakin tí wọ́n ń sọ yìí ni wọ́n fẹ̀sùn kàn pé ó tún lọ jí tẹlifíṣàn tó wọ ẹ̀tọ́ 600 náírà. Ká rántí pé lóṣù kọkànlá ọdún 2010 ni wọ́n fi páńpẹ́ òfin gbé Olówó Òkèrè àti afurasí kejì rẹ̀ Sunday Mọ́lápínyọ̀ nílùú Ọ̀yọ́ níjọba ìbílẹ̀ Odò Ọ̀tín nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀sùn ìdigunjalè tí wọ́n ní wọ́n ti jí adìyẹ àti ẹyin adìyẹ ni wọ́n fi kàn wọ́n. Lọ́jọ́ 17 oṣù kejìlá ọdún 2014 ní adájọ́ ilé ẹjọ́ gíga kan tó wà níkìrun nípínlẹ̀ Ọ̀ṣun dájọ́ pé kí wọ́n yẹgi fún wọn. Àmọ́ lóṣù kejìlá ọdún 2024 tó kọjá yìí lẹ́yìn ọdún 10 tó ti wà lẹ́wọ̀n tó ń retí ọjọ́ ikú ẹ̀ ní gómìnà Adeleke ṣíjú àánú wo àwọn ẹlẹ́wọ̀n kan tí ẹ̀ṣẹ̀ wọn mọ̀ níwọ̀n tí wọ́n sì ń hùwà dáadáa lọ́gbà ẹ̀wọ̀n tí Ṣẹ́gun àti ìkejì ẹ̀ sì jẹ́ ọ̀kan lára wọn. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.